bẹ́ẹ̀ bá gbọ́n lé pé wọ́n náà á ní ìta ẹ̀yin àgbààgbà ẹ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ bá sì gbọ́n lé o pé wọ́n náà mí ní ìta Fẹ́mi ẹ̀yin àgbààgbà ẹ ṣe sùúrù. ìgbà wo lọ́ọ́ lọ gbé kòkó lóko. Ìní pẹ́ lọ́mọ mò ń kan ẹ̀rú kọ́ ni bí má ti kan dáadáa tán ní sìn wọ́n lọ́nu. Ìyá tètè wá lọ torọ ọmọọrọ lè adí bọ́ọ̀ bá gbé kòkó lọ fún lásìkò kò ní í sanwó kó kúkú gbé lọ lónìí kó lè fún ọ lówó lọ́la. ń ṣe ń lọ nígbó lẹ́yìn fẹ́ lọ́dọ̀ ya Kúdí láti lọ gbowó ọwọ́ ẹ̀. Mò ń lọ ilé rẹ̀ nù ọmọ ẹ̀pẹ́ tí mò ń lọ jókòó tì lọ́rùn ẹni tí ọba gbà àwọn ẹ̀kọ́ ó di dandan kó gbọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ jó ni. bẹ́ẹ̀ni mọ̀ pé ọ̀káre. mọ́ mi ẹ dákun ẹ bá ń dáná lẹ o. ń bọ̀ tẹ̀ bá lẹ̀ ọ̀káre. ọ̀pọ̀ ọdún mọ̀dánù. At last, we lost this battle. She do the pig. Emiri. Guys, yeah, I'm all right. Oh, well, we don't get time. Okay. Madam. Dan. Kini bembe. Ta ló lè sọ pé wá. Kini bembe na. Owó. Owó rèé. Dáná. Kí ni ṣe mí náà? Owó rèé. Kí ni mo fẹ́ ṣe pẹ̀lú owó iná? Kí ni mo lè ṣe o? Tí bá mi sí mọ sọ̀rọ̀ kan. Bá mi, ẹ dákun. Àwọn káre jókòó. Ẹ forí jì mí. Ṣé rí kíní tí ń gbé mi nínú tipẹ́. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ó ti ń ṣe mí bákàbákà ti pé àmọ́ ìmọ̀ tí ń bà lẹ́nu yín ni ò jẹ́ kí n mọ̀ bí ń ṣe béèrè. Àmọ́ tí n bá wá dákẹ́ tí n bá ní ìní béèrè ìní mọ̀ túmẹ̀ ni mo ṣe ní ẹ dákun ẹ forí jì mí lẹ́ẹ̀kan sí. Kò tó bá òun awò. Ó kọ tí mọ̀lẹ́bí wa gbé sórí tá à ń jẹ táwọn èèyàn mọ̀ wá mọ̀ àwọ̀lúmọ̀tẹ̀ mo fẹ́ mọ ìdí àti ìtumọ̀ tá a fi ń jẹ bẹ́ẹ̀. Ọ̀kàrè wọ́n lẹ́nu tó béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ ìdí rẹ̀ gbọ́. Ẹsẹ̀ bá mi. Ọmọ àwọn bí ọgbọ́n ọmọ àsọ̀rọ̀ dàbí àgbà. Ẹsẹ̀ bá mi. Ọmọ bá ní nǹkan àgbà bí èwe làárí. Ẹsẹ̀ o. Àwọ̀lúmọ̀tẹ̀ táwọn bàbá wa ń jẹ́ ọ̀rọ̀ tó nítumọ̀ ni ìwọ̀n ara wọn ni wọ́n mọ̀ láti pìlẹ̀ wọn wá. Wọ́n èyí jalè wọ́n èyí yànyàn jẹ wọ́n èyí mọ̀kàn mọ̀kàn wọ́n èyí ṣe màdàrú tí wọ́n sì yé wọn nítorí tọkọ yọkọ tọkọ ń fi fẹnu roko tọkùnrún yọkùnrún tí ń fi gba ẹsẹ̀ rìn ó rí in tí wọ́n gbámú yìí òdodo tí wọ́n gbámú yìí ó ní ó jẹ́ ká tẹ̀rí inú ilé wa. Mo wá ń rọ ìwọ náà gbogbo òpò yòówù tó bá wà mọ́ yẹ̀yàn jẹ́ o mọ́ mú kàmákà o mọ́ ṣe mọ̀dàrú ọmọlàkejì ọgbọ́n báyìí mo fẹ́ kó o fi sí ọwọ́ ọ̀tún rẹ àmọ́ fi sọ́wọ́ ọ̀tún rẹ kó o mọ́ bá a fi jẹun mọ́ fi sọ́wọ́ òsì kó o mọ́ bá a fi nùdí ọkàn àyà rẹ ni kó o fi sí ibẹ̀ ni máa wà títí ọjọ́ ayé gbogbo ìgbésí ayé rẹ mọ́ yẹ̀yàn jẹ́ o mọ́ mú kàmákà o ọ̀kàrẹ̀ ọmọ mi. Kí n kọ́kọ́ kó n bí iná
kí n kọ́kọ́ kó ń bì náà kí n kọ́kọ́ kó ń bì náà ọlọ́run ọmọ kọ́ mi mọ́ sí. Yes. Ẹ̀ka. Bó ni láti bò. Mo fẹ́ rí DPO ni. DPO. Bẹ́ẹ̀ni. Báwo ni? Fún kí ni? Mo fẹ́ rí wọn fún ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Wọ́n DPO BC kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ rí wọn pẹ̀lú ọ̀rọ̀ báàgì tí ń bẹ lọ́wọ́ mi. Kí ló ṣe báàgì? Níbi tèmi ti ń roko lọ jẹ́jẹ́ mi nínú oko wa. Ibẹ̀ ni mo ti kan báàgì yìí. Nínú oko? Nígbà tí mo wá sí báàgì wo mo wá rí pé owó ló kúnnú ẹ̀. Ẹni tó ní ti wá bí ni. SBT ni wọ́n ti ń wà. Ọ̀gá tí ò ti sà. No problem, no problem. Okay sir. No problem. À ń wòye pé bó la ṣe fẹ́ rí kinní provide ó ti di wàhálà. Èmi ò fẹ́ mú nǹkan oníkan mọ́ tọ̀dọ̀ mi. So ti yé yín. Ìwọ nìkan ló ti rí. Inú bẹ́ẹ̀ mi ṣe rí inú oko náà ni mò ń gbé bọ̀ wá fún yín. Kálọ̀. Kí n tẹ̀lé yín. Kálọ̀. Ẹ pẹ̀lẹ́ arákùnrin. Ìlẹ́jà ni. Ẹ gbọ́, ṣé owó ló wà nínú báàgì? Bẹ́ẹ̀ lówó ni. Ṣé wọ́n ni mo béèrè lọ́wọ́ ẹ̀? Rárá sà. Ẹ jẹ́ kẹ́ni tí ó fẹ́ sọ̀rọ̀ ò sọ̀rọ̀. Yes. Bẹ́ẹ̀ni, owó ní bẹ́ẹ̀ sà. Owó ló wà nínú. Bẹ́ẹ̀ni sà. Èmi mo sì rí wọn, èmi mo mọ̀ wọ́n rí tí mo mú wọn wá bí. Kó má dàbí pé wọ́n lọ bọ́ sí ibi tí ò yẹ kí wọ́n bọ́ sí. You are a talkative. Yes sir. Ṣé o mọ̀ tún mọ̀ talkative ṣá? Yes sir. Àlọ́rọ̀ ẹ̀ ti máa ń pọ̀ jù. You talk too much. Rárá sà. You see, that's very good. Tó bá jẹ́ pé owó ló wà níbẹ̀ lóòótọ́. Bẹ́ẹ̀ni sà. Sergeant Agbọ́mábí wọn. Yes sir. You have tried, so you can leave. I said you should go out. Sir. I said you should leave. Ẹ gbọ́. Ọ̀gá ni ẹ máa lọ ni. No problem sir. Non-entity. Ẹ kú jókòó jàre. Sà. Kí lorúkọ yín o àti pé ọmọ ìlú wo ni yín? Fẹ́mi ló kọ mi, Fẹ́mi Awolumọ̀tẹ̀. Ọmọ bíbí ìlú Ìsìn ni mi. Ìlú iná forí mi sọlẹ̀ sí. Ní sọ́dọ̀ ní àdúrà. Súnmọ́ra kankan tó bá ti di bí owó. Máa lọ. Òbúrú. Ẹjọ́ wọn kan. Ọ̀gá. Bóni. Kí ló ń ṣẹlẹ̀ ojú yín rí bákan? Kí mo ló ṣe mí fún ọ? Kí mo ló ṣẹlẹ̀ sí mi? Kò sí nǹkan kan mo kàn ń ro àwọn nǹkan kan ni. Owó bá ti délé báyìí, wọ́n wà rángun kankan yóò bá. Wọ́n sọ̀rọ̀ ànádì bá mi ní kújú tó mọ́. Àmọ́ dẹ̀rẹ̀ gbà sọ́wọ́ ní ìsìn múra. Èmi ni mo sì mú yín bówó ṣe dé bíbà. Èmi ni mo mú wá. Kì í ṣẹjọ́ yín sá. Èmi gọ̀lúgọ̀ ni. Tí mo rí owó tí ó yẹ kí n lọ ṣe sólò ara rẹ̀ fúnra mi. Tí mo gbé wá bí. N bá fàbọn sí eléyìí tí máa ní gbọ́gbẹ́ bring the money. Mi ń gbé lọ lé fúnra mi. No problem. Ọ̀gá, ẹ já mi sí i. A máa wọ́n rò lèmi náà. Jamiu ni wọ tàbí Jamiu sí pátá àwọn tá a já sí gan-an ìbí wọ́n dojú àdá wọ́n sì dé wá ń dì ní wo kò sọ̀rọ̀ nbẹ̀ mọ́ bá tiẹ̀ lọ jẹ. tí mo ti là àṣírọ́ ni. Ẹ dákun sá, àwọn mélòó ló ti gbọ́ nípa owó yìí? Tán ti gbọ́ nípa owó yìí. Bẹ́ẹ̀ni. Àwa mẹ́rin. Mẹ́rin báwo? Bẹ́ẹ̀ni. Tá a bá yọwọ́ èmi tí mo rówó. Tá a sì mú ọlọ́pàá tó mú mi débì. Àtẹ̀yìn tẹ́ jẹ́ ọ̀gá wa. Ọlọ́run ló sì kẹrin wa. Okay, I can understand you. Now, adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni. Irú ẹ̀yin tá à ń fẹ́ ni. Àwa ò mọ̀ pé irú èèyàn bíi Sonu bí ṣekú. Jọ́mẹ́lò lálù láyé dámọ̀ wẹ̀ wò rin. Tí a bá parí all necessary things about this money, a máa get in touch pẹ̀lú yín.
ẹ mọ́ bínú ọ̀gá ẹ dákun ṣé mọ̀ pé ìkéde tá a mọ̀ gbọ́ àti polongo ní lórí rédíò àti lórí tẹlifíṣàn ni pé ẹnikẹ́ni tó bá ti rí nǹkan he kó gbé wá fún ìjọba ó sì ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ fún. Lóòótọ́ ni tí ẹ bá understand tí mò ń try láti sọ fún yín òun náà ni wípé gbogbo arrangement tó bá yẹ ká ṣe lórí ọ̀rọ̀ owó yìí then tíjọba òkè tí wọ́n bá ti dá sí tá a ti sọ́sọ́ tún tá a sọ́sọ́ sí then a máa pè yín. Ìjọba òkè. Bẹ́ẹ̀ ni. Èmi ò lo fóònù bólẹ̀ tí wàá wá mi tẹ́ fi rí mi. Ẹ̀yin ẹ má ṣe yọnu iṣẹ́ tiwa nìyẹn. A máa gẹ̀ẹ́tì. Ẹ ń fi àdírẹ́sì ilé wálẹ̀. Ẹ̀yin ẹ má ṣe yọnu ṣe bá a ṣe ń lọ yìí we are monitoring you. Kò sí wàhálà ẹ sáà mọ̀ jẹ́ kí kó wọn yẹ o ẹ̀wọ̀n kó tó bá yọjú òun gbọ́dọ̀ yẹ ẹ̀tọ́ tèmi tíjọba bá fẹ́ fún mi káre láì kan fi lé mi lọ́wọ́ o. Pẹ̀lú tẹ̀yìn tí ẹ ti ṣe yìí láti rí. Kì í ṣe dandan ni wọ́n fún mi nínú eléyìí o. Ẹ máa gbọ́ mi pẹ̀lú tẹ̀ ti ṣe yìí láti gbé irú owó ìwà tẹ́ ẹ rí tẹ́ ẹ sì gbé wá ọmọ orílẹ̀-èdè rere nìyẹn a dẹ̀ máa ṣe n tó bá yẹ ká ṣe lórí ẹ̀ òun náà mo ṣe ni pé a máa get in touch. Kò sí wàhálà ẹ sáà mọ̀ jẹ́ kọ́rọ̀ àná òdì bá mi kò tó mo tó mọ́ o. Ẹ bá wa kí. ẹ̀tọ́ mi ní máa ń dùn mí o tó bá jẹ́ ìdá mẹ́wàá tèmi ẹ mú fún mi o. Ẹ bá wa kí mi. tó bá jẹ́ máa ń tíjọba mọ̀ fún yàn fẹ́ fún mi o. These people are very terrible. Don't you really fuck up gan? Báwo ló ṣe máa drop owó yẹn nígbà tá a ti escape already? Ṣé o máa dúró wàhálà tá a ṣe ká tó rówó yẹn gbé ni? Wá ga ọ̀rọ̀ yóò tariwo náà. Ọ̀rọ̀ yóò tariwo bó ṣe ń pa. Sórí nǹkan tó bá máa ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ náà. Wo ṣé ìlú yẹn láti ṣe operation? Kì í ṣe ìlú yẹn kó tó di pé yàrá tó máa gas. Sórí ikú tó máa pa ni tó bá ti ṣíyàn fìlà ó yẹ kí yàn dúpẹ́ ni o. Àkíńṣe fọ́ọ̀tù bọ̀bọ̀ yìí náà. Inexperience ló ń dà láàmú. Ẹ guy má sọ yẹn, má gbé yẹn wá rárá. Bóòlù ló ṣe máa tẹ̀lé wa fún odidi ọdún kan. O sọ pé inexperience dà láàmú. Let me tell you something. Iṣẹ́ tí èèyàn bá kọ́ fún ọdún kan tí ó bá fi mọṣẹ́ yẹn kó drop iṣẹ́ yẹn ni. Torí kàn fi owó àwọn òbí ẹ̀ ṣòfò lásán ni. Enough of this rubbish. Don't want to hear anything from anybody. Fẹ́mi, bóòlù sẹ́ni ní ẹ lánàá. Ń bọ̀ délé bíi aago 3 ààbọ̀. Ìyá wa ló kù. Wọ́n á dúró ó tún gbàbí kan lọ ni. Mo gbàbí kan lọ lóòótọ́. Mo lọ àgọ́ ọlọ́pàá ni. Kí ló dé? Kò sí nǹkan kan. Mo ń lọ ní oko wa lánàá. Mo fẹ́ lọ sàwọn kankan ní oko ni mo kàn déédéé kan báàgì kan lẹ́ni. Mo ṣe kan báàgì mo sì wò báyìí mo rí pé owó ní bẹ́ẹ̀ àdúrà gbà. Má wò pé owó olówó rèé ta ló lè gbówó síbi ta ló lè lówó nígbà tí n sì gbọ́jẹ nìkankan èmi bá gbówó lọ sí àgọ́ ọlọ́pàá ń tèmi pé ẹni tó kúkú ní owó bọ́ bá ń wá owó àwọn ọlọ́pàá ò lè gbé lé lọ́wọ́. Ó ṣe kí ni? Mo gbówó fáwọn ọlọ́pàá. Ó gbówó lọ àgọ́ ọlọ́pàá. Orí owó ó gbówó lọ àgọ́ ọlọ́pàá. Fẹ́mi èmi ò pé dédé rìn amukun mẹ́kọ̀ọ́ báyìí ni ọ ìwọ gbówó lọ fún ọlọ́pàá sọlọ́pàá ó gbówó lẹ̀ ni. Ṣé kò dáa tó ni? Ṣé kò dáa ni? Kò dáa ó ṣe dáa rárá. Ṣé kí èmi mo lówó ni ṣé kí mo rí nǹkan he lẹ̀lẹ̀lẹ̀ mo sì mọ̀ pé mi kọ́ mo ní kí wọ́n á gbé fọlọ́pàá kọ́ yọ ẹni tó lówó lọ gba nǹkan rẹ̀ ń bẹ̀ só ti pọ̀ jù ni. Owó tó jẹ́ pé àwọn olóṣèlú ni ó ní olóṣèlú ní gbówó pamọ́ bí wọ́n bá rí gbóbi inú oko. Àwọn olóṣèlú ọlọ́bẹ̀ wọ́n lọ gbówó wọn owó wa tá a gbé pamọ́ wọn bá a gbé wá sọ́dọ̀ yín o ọ̀tán. Ọlọ́pàá ò lè gbówó lẹ̀ Elédùmarè o tí inú mi ti dùn pé ìṣètò ti rówó yẹn o ayé wa ti dá ká bẹ̀rẹ̀ ayé jíjẹ nu. Elédùmarè o. Ṣé o ní nǹkan mi sọ mọ́ tójú bẹ́ẹ̀ lọ? Tí wọ́n yẹ pé ọjà mọ́rọ̀ kó mi ọ̀rọ̀ owó olówó yìí ti lọ. Tí mo ti wò wípé owó ọlọ́wọ́ ní fọ́ọ̀mù tuntun ló ń jẹ́ o ẹsẹ̀kẹsẹ̀ ní sókùdé sáré ká bẹ̀rẹ̀ ayé jíjẹ ń tíya. Pẹ̀lẹ́ máa pọ̀fọ̀ lọ. Ọ̀fọ̀kọ̀. Máa pọ̀fọ̀ lọ nígbà tó bá fi pọ̀fọ̀ tán ilé òkùnkùn sú. Wo tí wọ́n bá níbi tó fẹ́ lọ èmi ń lo oko wájú o. Oroko wájú. Ọ̀tọ̀ sí oko wájú gan ni kọ́ mọ́ lọ. Oko wájú ló ìgboro fi tiẹ̀ mọ́ kí ló fẹ́ mọ́ mú ìgboro o lè dúró mú kankan lu ìmọ̀ oko wájú ni. Èyí rẹ̀ ti gbalẹ̀ ọmọ tó ń sọ. Tẹ̀lé mọ́ lọ́mọ oko wájú. Ìyá bóòní èmi ti ń lọ bí iṣẹ́ o gbà 200,000 nù ẹ fi kún owó ọjà rẹ kó lè bú rẹ kẹsí. Bẹ́ẹ̀ ni.
èmi nìkan tán. lágbára Ọlọ́run. Olúwa ẹ ṣe. tó mọ iye ara rẹ àsìkò rẹ sàn mí gan tún gba eléyìí náà mo ti dúpẹ́ gba 200,000 lélẹ́yìn náà èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ sì kejì wọn kó pè abọ́sẹ̀ ní sáìtì kó ní mo ní wọ́n já yẹ̀pẹ̀ kí wọ́n sì ra blọ́ọ̀kù àti sìmẹ́ǹtì iye tó bá ká 200 kí wọ́n fi léyìn ṣe. My dear wọ́n wà wọ́n yìí. owó ni. owó yìí máa pọ̀. ó pọ̀. My dear ẹ ti gbàjọ ni. àjọ bíi bò ṣé ọlọ́pàá máa dájọ́ ni bọ́lọ́pàá bá dájọ́ tí gòbé bá ṣẹlẹ̀ ta ni ó bá wọn tán ọmọ ò lè dájọ́. bẹ́ẹ̀ ni. ó ga. kí ló ń wò fún un sóòrì irú eléyìí kéré. owó yẹn máa lò. àmín àdúrà níbi ọwọ́ yóò ní ṣẹlẹ̀. àmín. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. ó mọ̀ wá sáà ní ìsìn nígbà tó wo ti wọlé àdúrà. mi ò tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ. sáàsì bí mo ṣe ní o ṣe èmi sì ń lọ. My dear alẹ́ àná mo rántí ẹ sọ pé ẹ láìkí ẹran yẹn bọ́ mo wá wò pé kí n bá ń lọ sọ́jà kí n wá àwọn ṣàkì abọ́dì ẹ̀dọ̀. mọ́ra àwọn ṣàkì bá mi sílẹ̀ ẹja àti pọ̀nmọ́ tó ká. ẹja gbígbẹ ọ̀gá irú eléyìí la máa rí. a lè rí irú eléyìí mọ́. Sorry, opportunity come once can never be regained. Sorry, bó ṣe ti wá ìjà utilize ẹ̀ a lè rírú ẹ̀ mọ̀ torí àmọ́lẹ̀ tí ó mọ̀ là ọlọ́mọ sì jẹ́ òbu wa lọ́wọ́ mo ti lọ. ẹ wo lábújọ lẹ máa dé ọlọ́run bá mi sìn yín lábá mi sìn yín bọ̀ ọkọ ọba àdá ọba kò ní táyín lẹ́sẹ̀. adé àbẹ bẹ́ẹ̀ nìkan èmi nìkan tán. Hello. Èmi ni sir. ọ̀gá ayé mi ti bàjẹ́ náà àtẹ̀mí ti ta bí gúgúrú náà agbádá náà ọ̀gá bíi rí tá a rí kún lèmi ń takún lọ́fà èrí tí mo rówó mọ́ náà mo ti náwó tán kódà tí ó kunu owó òun ò lè ju bíi 10,000. Sergeant agbómábì wọn. sà lẹ́nu ọjọ́ wo ló ti sáré ná 400,000 naira. ọ̀gá sà ṣe rí bùkátà fẹjú mọ́ mi lọ́wọ́ ni torí owó sì ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ ni oríṣiríṣi bùkátà ní ń kọ́ mi. dúró náà ṣé wo nìkan ló ní bùkátà. No, sir. Then what are you now telling me? You have to go and look for that money. You understand? Sir, mo fẹ́ mú àmọ̀ràn kan wá ní ọ̀gá. Mi bá sọ pé kẹjọ nítorí Ọlọ́run kẹjẹ ká mọ̀ bí a ṣe fẹ́ dá. Shut up! Ìmọ̀ràn wo ló ní? I'm not taking that ìmọ̀ràn from you. Is that okay? Yes, sir. Go and look for the money. You are welcome. ẹ ṣé gan sir. Kí n dúpẹ́ ara ẹni. Onínúure èèyàn kan ló gbé wá sí station wa. DPO ẹ ṣé gan mo dúpẹ́ wo gbàgbàgbà ìwọ lọ check ẹnu mọ́tò. wọ́n ṣe gbé wá náà la ṣe hand over. DPO ẹ wo nǹkan yóò ní bàjẹ́ ẹ ṣé gan mo dúpẹ́ o. No problem. DPO láti jọ́ tí kinní ti ṣẹlẹ̀ ìgbádùn ṣùgbọ́n láti àná tí mo gbọ́ pé ẹ ti bá rówó yìí ẹ wo ẹ̀mẹ̀ta mo jẹ lálẹ́ àná àwọn agán sì mọ̀ pé kò yẹ ká gbérú owó tó pọ̀ tó bá ń lọ́wọ́ àwọn onílẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n máa fẹ́ fojú rí owó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan jẹ́ kí wọ́n ní pépà wo lẹ mú lọ́wọ́ yìí ló fà àti ọ̀kanjú àpọ̀nù wọn ó ṣe rí nù. Jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtòrí wípé it is not easy o láti gbé àdúró owó bẹ́ẹ̀ travel. ẹni yẹn gbìyànjú. ká ní ẹ lọ ṣàgídí pẹ̀lú wọn ni nígbà ń sọ ẹ̀kọ́ làbá máa sọ but we thank God. olórí burúkú làwọn mọ̀ èmi gan kọ́kọ́ fẹ́ ṣe takuntakun ṣùgbọ́n gbà mo rójú wọn pé ojú àwọn ilé òsè kò mo dẹ̀ra fún wọn bí wọ́n ti ṣe kẹ́ owó kẹrin ìdílé kan iye báyìí ó mo yà gbé fún ẹ lẹ́lẹ́lẹ̀. ẹ ṣé gan ẹ dákun ẹni tó bá wa rí owó yìí ṣáà lè rí. ìyẹn ò lè ẹ lè rí. ìgbà tí mo ka owó yẹn ń sìn mo rí pé kò pé o like 1.5 ló miss. wọ́n mọ̀ lówó yóò pé. kò yé mi bí wọ́n ṣe gbé wá náà ni mo ṣe hand over ẹ̀ fún yín. ẹ wo lónìí o ẹ lọ sà mo ti wà ń bẹ̀ mo ti wà ń bẹ̀ tòótọ́ ni wọ́n rí wọ́n yìí ti gbé fún wa ṣùgbọ́n sà nítorí wà bẹ́ẹ̀ ni pé owó yóò pé ó ti dín 1.5 million bẹ́ẹ̀ ni sà DPO gan wà wájú mi báyìí o mo ti sọ fún wọn ní pé kò pé wọ́n ní gbé fún yín sọ̀ọ̀ka dáadáa. Hello sir. Yes sir. Bẹ́ẹ̀ ni sir.
bí wọ́n ṣe gbé owó yẹn fún wa náà ni a ṣe gbé padà fún. Bẹ́ẹ̀ ni sir. Yes, we can get him. No problem, sir. It shall be done. Yes, sir. Yes, sir. Okay, sir. Thank you, sir. Yes, sir. Ṣé bó wá ni? Ẹ̀yin máa lọ, so we will know what to do. Ìgbà wo wá lè pè mí padà? We get back to you. Ọ̀dà, ẹ ṣé gan. Ẹ kúlé o, ẹ kúlé, láàfin alaba yín, gbogbo olùsí àfẹ, ẹ kúlé o. ẹdú kò dáa fẹ́ mi ó ṣe apẹ̀yìn tó bá wọn. Mi náà tiẹ̀ mọ̀ pé ń pẹ́ tó bẹ́ẹ̀ ní mọ̀ pé ń bàṣẹ́ tí ó tiẹ̀ pọ̀ tó bá ní oko wájú tí mo lọ bí n ṣe ẹni tí ó bá mi ṣe kò kúkú sí èmi náà ní í ṣe nǹkan mi ni mo ṣe ní sáré ṣe mọ̀ pé ń pẹ́ tó bẹ́ẹ̀ sálàbí alaba yín. àlàáfíà kọ́. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọlọ́pàá ti wá gbé mọ̀mọ́ yín o. Mọ̀mọ́ wo? Mọ̀mọ́ yín ni. Wọ́n lè gbé owó kódà fún gbogbo aráàlú ló ti gbọ́rọ̀ yín pátápátá tẹ́bà tí ọ̀rọ̀ àgbọ̀ ọlọ́pàá ń gbọ́ wá bẹ́ẹ̀. Ẹ mọ̀ gbà mí kẹ́ bí owó kẹ́ lẹ́mi tí mo gba oko wájú lọ tí mo lọ sí àbí kò ṣe é ṣe kí n sọ owó tí mo bá wọ̀nyí tí mo rí iye tí mo gbé lọ báwọn ọlọ́pàá yẹn sọ mo gbówó lówó lọ kẹ́ torí ẹ̀ lẹ́sẹ̀ wá mú mọ́ mi lẹ́mú mọ́ mi wàláhì nígbà kò lè ṣẹlẹ̀ láíláyé láí. Alani àṣé ọ̀dájọ́ ọmọ ní Fẹ́mi kẹ́nẹ́kẹ́nẹ́ ìṣojú rundu gbẹ̀yìn ni ó sojú abómọ ni ọ̀kẹ́rẹ́ ìkẹyìn sẹ́ẹ̀kẹ́ tó ó fẹsẹ̀ fẹ́. àní kọ́nà ọ̀sánú wa kì í ṣẹ́jọ́ Fẹ́mi kọ́nà mẹ́jà jìyà lọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́nu owó ní mo dìdí bá lélẹ̀ kanra lẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sì rè ìjì ayé ní mọ́ ẹ̀dá dámọ̀ pariwo wípé mo ti ròkun lọ́pọn mi mo ti rọ́ọ̀sá lọ́fọ́sọ̀ gbogbo wa la kú mọ̀ wípé omi òkun kò ṣeé fọṣọ omi ọ̀sà kò ṣeé mu àfi kélédùn àṣàánú wa. ọ̀rọ̀ òṣì ló ń sọ lẹ́nu ta ni ò mọ̀ pé ohun tí ojú ìkòkò rí ó ju ohun tí ojú odó rí tó fariwo ta sẹ́yìn ò wá ti torí pé ó ń lọ sẹ́dẹ̀ kó bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ ni. ṣé o ti wá rí ìyá ẹ̀ ti máa kábàámọ̀ sí ìyẹn nínú ẹ̀wọ̀n tó jù sí ìyá ẹ̀ ti máa kábàámọ̀. dandan nu yóò ti mọ̀ wípé òkòbó yóò kò rọ́mọ bí. kódà bàbá rẹ̀ ti ń bẹ lọ́rùn gan-an ó mọ̀ pé òun fàtọ̀ sófo. kí ni máa ń ṣe ń gan báyìí náà tó pé nítorí yóò tó lè máa ń sọ káàkiri àdúgbò àti gbọ́ irú àdúrú ìyá àgbàlagbà wọn ni wọ́n gbèjú sẹ́wọ̀n kó mọ́ ti gbẹ̀kuru jẹ́ lọ́wọ́ ẹ̀bọra. àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé inú ẹ̀wọ̀n gan-an ni yóò kù sí. ibẹ̀ ni ó kù sí ibẹ̀ ni ó kù sí ibẹ̀ ni ó kù sí àbú ó máa lọ. lórí ẹ̀ àbúrò rí. Fẹ́mi ojú gbà mí tì fún ọ kí ló dé láti jọ́tà tí ń fàwé ìbò jẹun kò fọ́ máa lọ́nù ìlú ìrí ìwọ sì lẹ́ni àkọ́kọ́ tí wọ́n gbẹ̀júmọ̀ báyìí tí wọ́n fi páńpẹ́ òfin gbé láti jọ́tà àwọn alálẹ̀ ilẹ̀ tí ẹ ti ṣẹlẹ̀ agbófinró kan ògbọ́n rí kí ló dé Fẹ́mi tó wá jẹ́ wípé ọwọ́ àdàlápamọ́ ṣiṣẹ́ gbogbo èèyàn lọ́mọ̀ pé nǹkan ní nǹkan èèyàn alójú nù rí alẹ́ lágídí gbogbo èèyàn lọ́mọ̀ yan ọmọ wa a sì dogun rẹ̀ lọ́dún bàbá wa ni kí ló dé jẹ́wọ́ bọ́ bá jẹ́ pé lóòótọ́ ló mọ̀wé Cameroon tá a bá ṣe sí. ẹ wò balẹ̀ ẹ má bínú torí Ọlọ́run èmi ò mówó ìmúnú owó yìí ṣe bẹ́ẹ̀ mi ṣe rí owó nínú oko náà ni mo gbé lọ fáwọn ọlọ́pàá Fẹ́mi ìmúwó ń bẹ ògùn gbọ́ ìmú owó. òkú ìfarapamọ́ fẹ́ tí ọ̀wẹ́ gbogbo bàbá ṣe rí ni ọ̀sán láyé fún mi kí ló dé. bàbá balẹ̀ ìmúwó ń bẹ tí má bẹ́ múwó ń bẹ yìí ní wulẹ̀ gbé lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yìí ti mú tí màá mú ń bẹ. o mowó ń bẹ. ìyàn ògùn gbọ́ ìmú. ọ̀dọ̀ lójú. ìmúwó ń bẹ. ló mú kọ́ nìkan. ọ̀dọ̀ àkìlọ̀ fi àṣẹ. ẹ ṣeun sẹ́rí tí mo fẹ́ kẹ́ ẹ ṣe gangan ni pé mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi kémi àti níjọ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kẹ́ sọ fún àwọn ọlọ́pàá pé ọmọ tí ẹ mú wáyé o pé ẹ mọ̀ fún àtẹ̀dọ́ rẹ ẹ mọ̀ ìwà ẹ̀ láti kékeré o pé ọmọ yín ni o pé o lè mú nǹkan nìkan o kí wọ́n sì fi yá mi lẹ̀ ń lọ bá tán. ó mọ̀ ṣe o tó o bá mọ bí bàbá rẹ Àjàní ṣe jẹ́ nù rí
ọmọ ìpín ọ̀run rí rẹ̀ kì í ṣèyàn burúkú kódà ó tó kú tì lọ́rùn tó bá dọjọ́ kan rí ọgbọ́n kọ́ wa bá mi kájọ lọ lọ àwọn ọlọ́pàá. bàbá balẹ̀ ẹ má bínú ẹ ṣe jẹ́ ká lọbẹ̀ ní ìsìn ẹ jẹ́ lọbẹ̀ ní ìsìn. òkun èrò ruru káwá ruru sórí níbi tá à ń lọ yìí kì í ṣe wípé bọ́yá èèyàn kàn déédéé dán ni ó wà máa sọ bá a gbọ́dọ̀ mọ kí n là á ṣe lọ́nba àbádọ́ a sì mọ kí n là á gbọ́dọ̀ sọ. ẹ wo bóyá lẹ́yìn wákàtí kan ní ìsìn ọjọ́ padà ọjọ́ ti kan ní lórí ọjọ́ tí ń kan rí ọ̀hún náà bọ̀ tó ti yé yín ẹ jẹ́ bí wákàtí kan ṣé mọ́tàn fi mọ́ mi ṣe lọ́hùn ní ìsìn. bàbá balẹ̀ mo kí yín ẹ̀kọ́ ẹ̀tọ́ ọ̀lọ́ iṣẹ́ ìlú náà lẹ̀ ń ṣe rí gbogbo ìgbà tí àwa bá ti ń rí àgbàlagbà tí wọ́n wá sọ́dọ̀ wa gbogbo recognition tó bá yẹ ká fún wọn là ń fún wọn ṣe wá rí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ owó ni o 1.5 million bẹ́ẹ̀ ni ó wá ṣòro díẹ̀ fún wa láti dédé fi ìyá yìí sílẹ̀ láì ṣe wípé a rí ọmọ tá a bá rí ọmọ wọn lónìí tí wọ́n wá síbí á fi ìyá sílẹ̀ kan máa lọ ṣùgbọ́n láì rí ọmọ ó ṣòro fún wa láti fi ìyá lẹ̀ ṣùgbọ́n torí pé bẹ́ẹ̀ ṣe jẹ́ náà ló fún wa láǹfààní láti máa ṣàlàyé báyìí àwa náà kì í ṣèyàn burúkú àgbàlagbà nìyà àwa ò sì rédì láti fi ìyà jẹ ẹni tó bá dàgbà so ẹ dákun ẹ bá gbà bó ṣe rí. ọ̀gá ọlọ́pàá ọkọ ọba àdá ọba kò ní sáyẹ́nsì ẹ ní ṣiṣẹ́ ṣe o ṣe rí bẹ́ẹ̀ ṣe tijú mi elédùà ó tijú yín ẹ̀yin náà ti sọ olórí ìlú kan mọ́jẹ́ ṣe wá rí ẹ ṣèrànlọ́wọ́ kan fún mi ọmọ tẹ́ ẹ wíhun àwà kan ṣùgbọ́n bí gbogbo èèyàn ò ṣe rí arábìnrin nínú ilé ìdààmú ti dé n ló jẹ́ kémi gangan yọjú wá ìrànlọ́wọ́ tẹ́ ẹ wàá ṣe fún wa tí ń fi mú arábìnrin ìdábúlé ẹ dáadáa mi pé ẹni rọmọ irọ́ ẹ rí èmi mo fọ́ gbáyà fún yín gbogbo ibi tó bá yẹ ká wá sí àwa ẹ gbọ́ ẹ dákun. ṣe rí ọ̀rọ̀ ìjọba ojú bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn lọ láì ṣe pé arọ́ ọmọ yẹn kò possible fún wa láti fi ìyàlẹ̀ ṣe rí ní tá à ń sọ ni pé owó tó wà involved nínú ọ̀rọ̀ yìí is 1.5 million naira mo ṣe sọ lẹ́ẹ̀kan kì í ṣe owó kékeré àkànlé déédéé fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ kankan máa lọ so n tí ẹ bá wa ṣe náà ni wípé ẹ bá wa try as much as possible láti rí ọmọ yẹn kí a lè yọ̀ǹda ìyá kan máa lọ. mi ò jẹ́ ni ó ṣubú. àbábalẹ̀ yìí sanwó yìí ẹ̀jẹ̀ pé bá ń bẹ̀ wọ́n máa ń san ẹ̀. ó ṣe kí ni ní sùúrù báyọ̀ ọmọye tí ó pè 1.5 ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni àìmọ̀gbé òjò ọmọ gbọ́ sórí tí wọ́n bá ta gbogbo abúlé yìí tí wọ́n fi kòkó yáwó tí wọ́n fobì yáwó tá a mẹ́ran tí wọ́n fi gbogbo wa sọ́fà láàrin ọdún mẹ́ta àlérówó ìsan kí lọ́ọ́ san. èmi lẹ wí ọ̀gá ọlọ́pàá ẹ ṣàánú mi oko mi ọ̀ka mo jẹ gbèsè èmi ò san n ó ṣe àrù tí fi sanwó fún yẹn dẹ́gbẹ̀ ẹ ṣàánú mi lẹ́yìn ìlọ́nìkan ọjọ́ gbèsè bàbá. ní sùúrù torí rẹ̀ náà mẹ́ẹ̀dìdé gbogbo àwọn aráàlú wọn bẹ lẹ́yìn rẹ̀ ṣe é rọ́mọ àwà kan mo rò bẹ́ẹ̀ ń gbọ́ bàbá ẹ dáadáa mi tí a bá rí nígbà tí ọba ẹ̀dùn òṣùpá méjì kejì ẹ̀ ni. ẹ wò ó ṣe wá níbi tá a dé ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa àwa ṣe tán láti fìyà ilẹ̀ ṣùgbọ́n nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi tí ẹ bá mú ọmọ yẹn débi lónìí táwa kàn béèrè àwọn tá a fẹ́ béèrè lọ́wọ́ tó sì tàn mọ́lẹ̀ sí tí a fẹ́ a ní kóhun àti ìyàwó máa lọ bá tán. ẹ fà méjèèjì lẹ̀ fún mi ẹ ní ṣiṣẹ́ sí. ló jẹ báwo ni díẹ̀ dárí àti mọ́mí kan.
gbé fún wọn. ṣòro pé tó bá gbé fún wọn mi ò ní bá wọn sọ̀rọ̀ kò sí nǹkan tó fẹ́ fi mí ṣe náà. ok ìgbà wo ló bá padà rí school? mo ti ní ìṣẹ́ gan-an. ok alright tó bá dalẹ̀ máa pẹ́ take care. bùdá mi ta lè ń bá sọ̀rọ̀. kí ló kàn tiẹ̀? mo mọ̀ pé Tómilọ́lá náà ni màá dẹ̀ sọ fún dáàdì pé tí ní girlfriend. ṣé ìwọ ò ní boyfriend? ṣé mi ò ní boyfriend? mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò ní boyfriend lóun máa jẹ́ èèyàn ọkùnrin tẹ́ láyé lọ́wọ́. ọ̀rọ̀ kárí múra sí ẹnu ẹ̀ ló wà yẹn. ṣé máa rọra wá dẹ̀ ti délẹ̀ kẹjẹ́ ká mọ̀. ìyá Tósìn kí ló tójú yín kọ́rẹ́ lọ́wọ́ báyìí àti pé ẹ lọ síbi tẹ́ fẹ́ lọ mọ́ ni. ara bíi ọmọ ló ń ta mí jàre. kí ló ṣẹlẹ̀? mo kọjá lẹ́nu ọ̀nà baálẹ̀ nísìn mo wá wú gbọ́ pé wọ́n ti rán Fẹ́mi lọ sẹ́wọ̀n nítorí àìrówó san. mo ti mọ̀ pé abẹ́rẹ́ tó bọ́ sínú òkun ni òmùwẹ̀ tó wá jáde ó múra. ọ̀rọ̀ tó bá ti di ọ̀rọ̀ ilé ẹjọ́ mo ti mọ̀ pé ó ti súnmọ́ bèbí ẹ̀wọ̀n. ìyá Fẹ́mi ò ní mọ̀ pé kan ti ṣòun báyìí o ó máa ṣe o. ilé àbíyamọ. ìyá Fẹ́mi ìyá ṣe Fẹ́mi tí yín là ń wí Fẹ́mi tí yín kọ́ là ń wí ìyá. ọ̀rọ̀ àdúgbò ẹ̀jẹ̀ wá. ẹ̀kọ́ ṣe Fẹ́mi tí yín là ń sọ ìyá Fẹ́mi tí yín kọ́ là ń sọ. ká máa ṣọ́ra ṣe ọmọ aráyé burú ọ̀ṣọ́rẹ́ ṣeré láyé ọ̀rọ̀ ayé ẹ̀dá pé kò kí ilé ẹ̀gbọ́n ló máa ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ìrọ̀lá. Ọlọ́run ní sí láàárọ̀ ṣẹ́ẹ̀rí gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe kò í sẹ́yìn nìkan ló dùn o gbogbo òlu pátápátá ẹnikú ìyá Fẹ́mi dùn ṣé ẹ gbọ́ mi ṣé ẹ rí ẹkún tẹ̀sùn kò bá mọ́ ẹni tó gbẹ́lẹ̀ ló pòkú mọ́ o ẹni tí ń sunkún ariwo lásán nípa kì í ṣe pé kò ká gbogbo wa náà la ọ̀nà tí kù ìyá Fẹ́mi gbà ló ó burúkú jù ó gùn tẹ́sẹ̀ mẹ́fà ẹ gbọ́ kọ̀sẹ̀ tí ò ní kú gbogbo wa náà là á lọ ẹni ó sì kú òun lọ́pàá lè kú mọ́ o ẹkún tẹ̀ ń sùn ariwo lásán ni kò bá kankan mọ́ wo ìwọ àti ẹ lọ síbi ìdí àgbàdúmọ̀ lẹ́kùnrin ẹ gbẹ́lẹ̀ kẹ́ bá sí. ẹ tún ti múra ni mo rò pé ní ẹ̀ ní tètè jáde láàárọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni mo kàn rántí pé àwọn kan ti ń dúró dè mí sọ́fíìsì tán fẹ́ rí mi wọn láwọn ń bọ̀ then besides that àwọn ayélujábọ̀ community wọ́n sọ pé à ń fẹ́ host wa lẹ́nu so ìdí nìyẹn tí mo fi wò pé ó yẹ kí n tètè máa lọ. Daddy kí ló dé tẹ̀ fẹ́ mú ìyàwó yín lẹ́nu àbí wọn wà presentable mọ́. ayé a máa da ọkọ mi. ẹ ti tún bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ náà lé. ẹ mọ̀ pé mi lè ṣọ̀tẹ̀ yín you know I love you Daddy. I love you too. Well mo ń ṣeré nínú ìdí tí mi fi lè mú yín lọ òun ni pé I am going for an official duty and we are going in uniform so kò possible kí n wọ uniform kí n máa lọ síbi kan kí n ní gbé òyà ẹ̀jẹ̀ àjọba lọ so. Daddy laptop need to need problem and I need to buy another one. Babatunde kòkòrò ṣèkínní kan àbí báwo náà ṣe ń sọ. Okay Ọlọ́run ní jẹ́ kí wọ́n ní problem tí n bá dé ní alẹ́ we shall discuss on that. Darling. Hold on. Take care. Okay, nice day. All right, Daddy. Okay, I will get in touch with you. Don't worry. Mo fẹ́ attend sẹ́ni kan.
Yes. Sir, èmi ni sir. Agboma bí wọ́n àbí? Yes, sir. I'm giving you just 30 minutes láti fi arrest mine. If not so, you shall be dealt with. Okay, very, very severely. Ọ̀gá ẹ má jẹ́ ṣe báwọn. Ẹ dákun torí Ọlọ́run. Ṣé mo kí mo sọ fún yín náà pé àtọ̀sẹ̀ tó lọ lára mọ́ mi ò ti yá. Ọkùnrin tẹ̀sí ní ká lọ mú olórí burúkú ni. Ogun ti bá tiẹ̀ jẹ́. Ó lóògùn ju tàpárà lọ. Ogun búba ń bẹ lọ́rẹ̀. Ọ̀gá ẹ jọ̀ọ́. Can you hear yourself? Yes, sir. Olóògùn kan. Bẹ́ẹ̀ni. Nínú iṣẹ́ ọlọ́pàá, àwọ̀ recognize nǹkan kan pé oògùn wà tàbí oògùn ò sí. Dúró ná, ṣé o ti dọ́dọ̀ ọkùnrin rí tó ti ṣe oògùn bẹ́ẹ̀ ni wọ́n fi mọ̀ wípé olóògùn kàbí bẹ́ẹ̀ kọ́? À ń gbọ́ náà ni ẹ dákun ọ̀gá. Ṣé rí bó ṣe wà mí ò rí fi gbogbo ara ṣoògùn ṣùgbọ́n Jésù mi mo gbọ́kànlé gan. Ṣòwárí Jésù yẹn gan ni kò wá lọ fi arrest. Is that okay? Mo ti gbọ́ sá. Yes, sir. Bọ̀sọ̀ ọ̀gá ẹjọ́ ẹ fún mi bí ọjọ́ mẹ́ta sí. Kí ọkùnrin ìṣòro kọ́ńkà ẹ fún mi bí ọjọ́ mẹ́ta sí. Irọ́ ọjọ́ mẹ́ta kọ́ ọjọ́ 16 ni ìbá fún. Get out of my office! Okay, sir. Okay, sir. Silly boy. Baby, ṣé kò sí problem? Ìwọ máa wo ohun tí ẹ jàre, kò sí any problem. Ṣé ti ṣetán? Ó yá jẹ́ ká máa lọ. Ó ti yá jù náà. No, aago 5 ti kọjá. Kò yá jù o. Ọmọ tó ṣẹlẹ̀ tó bá di 7 o'clock, we shall be leaving. No, rárá o. Ara tèmi ti wà lọ́nà. Jẹ́ a máa lọ. 5 òní tí ìlú wa sọ pé òun lọ́lé. Time mi ni jẹ́ kí n gbádùn ẹ̀ dáadáa. Òjò owó ni ẹ́, òjò owó ni ẹ́. Ṣáwa ń bí? Come over. Baby in fact, Shori Musha máa ń gbádùn ẹ̀ gbogbo ìgbà ni. You know what will happen? What? Just give me only 10 minutes. We shall be leaving. 10 minutes. Ọlọ́run ló mọ nǹkan tá fẹ́ sọ iṣẹ́ ìwà ìdá. Ìwọ náà imagine. Ẹ̀yin ẹ lọ gbé o. Babaláwo náà ní a lọ gbé o. Bọ́dọ̀ gà ṣe oògùn lọ́dọ̀ rẹ̀ tí ò ṣiṣẹ́. Ló ní káwọ́ lọ arrest bàbá. Ìwọ náà mọ̀ pé ọmọ ọlọ́mọ àmọ́ ránṣẹ́ dé tòótọ́. Ọmọ ìtumọ̀ ni pé ọmọ ọlọ́mọ la fi pàdé. Pẹ́pẹ́ wọn la fi jí tẹ̀lé. Ọrùn pa àní mọ̀ ni. Bẹ́ẹ̀ ṣe ń yọ́ sóbẹ́ là ń yọ́ gbọ́. Àmọ́ ẹ wá ti bí wò ó. Ṣèbẹ́ ń bá ṣẹ̀ ló yẹ ká ní a máa gbé. Ìwọ ní pẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ yẹn kò ṣiṣẹ́. Kẹ́yìn ọmọ ẹ lọ gbé hàn. Ọmọ wo ti ẹ? Níbo lọ̀gá burúkú gan gbà lọ́ba ẹ̀ náà? Kó já lọ. Ṣé agbọ́mọ̀ bí wọ́n kọ́? Jẹ́ ọgbọ́. Ọ̀rọ̀ ẹ̀yẹ. A ti ṣe tán sà. Let's go. Thank you very much. Yes, sir. Báwo ni nǹkan? A dúpẹ́ fọ́lọ́run. Ìyá, wọ́n bá ti transfer mi lọ sí ìlú Ayédùn. Ìlú Ayédùn kẹ̀. Kí ló dé ẹṣẹ́ àwọn ọ̀gá yín ni? Ẹ̀ṣẹ̀ báwo? Kí ló mí? Báwọn èèyàn kan ló ń gbé bẹ̀. Àwọn èèyàn kan lọ́lọ́pàá tó ń ṣiṣẹ́ bẹ̀ náà. Kí ló mí ìbáyé ẹ̀ṣẹ̀? Kò burú. Ẹ ṣáà máa rọra tẹ bá ti dọ̀hùn. Ẹ máa rọra o. Pàápàá pẹ̀lú àwọn ọmọbìnrin yẹn. Ọ̀rọ̀ ẹ yé mi. Sórí, alẹ́ òní lẹ́kọ́ méjò máa ní o. Ti tọ́mọ eku ló máa ṣòro. Èmi máa ní. Ṣé o mọ̀ wípé ọkùnrin ni mí ṣá? Àbí torí pé a ti jọ ń fìdí gbòdì inú ilé ló fi rò wípé ọkùnrin ni mí, ọkùnrin làkọ, ọkùnrin làdá. Ọkùnrin náà dà. Èmi ni. Yí pa mí. Ẹ máa ń tanra yín ṣá. Ṣé ẹ rí tó bá yẹ̀ lẹ́yìn ìbọn àti yúnífọ́ọ̀mù tẹ́ ń kó wọ̀? Èmi ò rí ń tẹ̀lé dá ṣe. Ọ̀dà nǹkan kan mọ̀. Ọkùnrin làdá mi. Bóyá wọ́n sọ fún ọ. Ṣé torí àtijọ́ wà nílé tá àtijọ́ ń fìdí gbòdì ló wá ti rò wípé nǹkan kan náà làjọ jẹ́? Don't try me. I am a man. Mo mọ̀ yín, ọ̀rọ̀ yín ò jọ mí lójú. Èmi mọ̀ pé bàbá àgbà lẹ fẹnu dídán jọ.
Ṣọ́ọ̀bù ẹnu dídá ló rò pé mò ń sọ. Okay, we shall see. Wọ́n ṣáà ti transfer mi ṣá. So I am going to Ayédùn. Ó dà kò burú àbọ̀ Ọlọ́run adájú lórí yín. Àmín. Agbára Ọlọ́run. Thank you very much. I just have to take something. Ẹ fẹ́ jẹun ni? Agbára Ọlọ́run. Èmi ò mọ̀. Guys, mo gbọ́ information kan. Wọ́n ní DPO kan ṣẹ̀dẹ̀ territory wa. Èmi náà wá sáré ṣe research kékeré lé lórí. Mo gbọ́ pé olórí burúkú ẹ̀ náà gbọ́n pa ẹ̀ gan o. Tí wọ́n bá lè ṣe kí n tí wọ́n bá lè ṣe normal. Mo dẹ̀ mọ̀ pé àwa ta jókòó ìgangan ní ọba normal. A ṣe normal ní ìgboro ayé. No talk. Ó sọ̀rọ̀ náà, kí ló ṣẹlẹ̀? Pè mí sí pátí pé mo rọ́ wọn tó dá báyìí sọ̀rọ̀ ó fẹ́ mi láyọjú. Guys, this is the game. Are you in? That big. Let's go. We know they play job. You are all welcome. Ṣé ẹ̀yin lẹ ń pè mí lórí fóònù? Àwa náà ni ẹyẹ méjì ò kì í jáṣà. But ó dàbí pé mi rí àwọn ojú eré o. Àwọn náà rí rí. Ṣùgbọ́n a ti gbọ́ nípa kùtùkùtù méjì àti ẹ̀yà mẹ́fà tí ẹ ṣe níbi tí ẹ ti ń bọ̀. Èyí ló jẹ́ kí àwa Gentlemen Association káwá kí n pé ẹ káàbọ̀ sínú ìlú yìí, ìlú tó ń ṣàn fún wàrà àti fún ẹ̀yin. Friendship. What? Èmi náà wá appreciate yín. Èmi kúkú kọ́, Ọlọ́run ni. Mo dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín for coming down to me and appreciate God in me. But if I may ask, irú iṣẹ́ wo gan-an lẹ ń ṣe o? A wà lára àwọn big boys ìlú yìí. Really? Yes. Ṣé rí àwa tí ẹ̀ wò ní orí ìjókòó yìí? Àwa ni wọ́n pè ní amúlùdùn. Kì í tún wá ṣe yẹn nìkan. Àwa ni ajé kí equality kí ó wà ní àárín ìlú. Equality? Yes. Ṣé adájọ́ ni yín ni àbí báwo? Àwa kì í ṣe adájọ́, olùdẹ́jọ́ ni wá. You don't need to bother yourself. Ṣé rí pẹ̀lú àsìkò ẹ máa mọ̀ wá dáadáa. Ṣé rí a máa fẹ́ lù yín, atẹ́gùn wa máa fẹ́ wá sọ́dọ̀ yín, ẹ máa mọ̀ wá, àwa náà máa mọ̀ yín, ẹ lè mọ̀ nǹkan tí à ń sọ nípa ẹ̀. Yeah, Mr. DPO, ó nìyẹn. Eléyìí ni owó epo yín tí ẹ fi wọ mọ́tò délùú yìí. And I'm double sure tí a bá tún mọ́ra dáadáa lẹ́yìn owó epo ẹ máa gbowó oúnjẹ. Ó ti yé mi. Mo ti mọ̀ yín. My good God. Ṣé rí ọmọ tó bá mọwọ́ wẹ̀? Ó di dandan kó bá gbàjẹ́. Get to my boy, our no time. I appreciate you. Nice one.
ká dúró síbi bá mi ṣe mọ́. Baby ṣé wàá pa tèmi Fúnkẹ́ ṣé wàá pa ẹ wọ́n yà jẹ́ ká lọ sí pharmacy tó wọ́n sálẹ̀ mẹ́rin. Pharmacy. Sí ibi tá a fojú sí ọ̀nà ọgbà bẹ̀rẹ̀. Kí ló ṣe? Gbogbo àwọn symptoms tí mo ń rí is like pé mo ti lóyún o. Oyún kẹ̀. Ọ̀daràn kí ló rò pa lè ṣe sínsìn? Kò sí ṣíṣe kò sáì ṣe náà máa fi sílẹ̀ náà ni. Èmi ò bá wò pé bóyá. Bóyá kí ni? Bóyá ká terminate ẹ. Kẹ́ terminate kí ni? Ẹ wá ṣe wà òkè. Ṣé nítorí pé mo ti ń pọn ilé mi ò ráyè gbogbo yẹn? A máa ní láti lọ sọ fáwọn parents wa ìdájọ́ máa fẹ́ pẹ̀ gbọ́n mi ni. Ẹ ṣọ́ra yín kọ́ lọ́n ṣọ yín o, ìwọ lò ṣí. Nísìnyí kò ní ìkẹ́wulẹ̀ máa pariwo. Máa pẹ́ tó bá dalẹ̀. Jọ máa report for anybody. Máa pẹ́ ẹ̀ jọ. Ṣìṣìṣìṣì kí ló ń ṣe? Màtán ń ṣe. Ẹ̀yin ọmọ ẹ̀ máa ń dára o. Dúnà kí ló ń ká ẹ lójú kó sọ fún mi. Ojú ló ń kárẹ̀ mọ́ ẹ̀ tó ń dé fìlà. Dúnà tó bá dọ̀bà tán. Sọ fún mi tó fẹ́ dé. So you have gone to that extent. Daddy, I'm very sorry, sir. You better sorry for yourself. Èmi kọ́ ló ń sorry fún o. Ṣé o ti gbọ́? Torí pé ara ẹ ló wà. Tàbá dẹ̀ ń bá yín sọ́tẹ̀ ẹ̀ bá gbọ́. Èmi ti bá tèmi débì kan o. Mo ti gbìyànjú tèmi. À ń try ni wípé ká gbé ẹ̀yin náà débì kan. Tó bá dẹ̀ decide wípé you don't want that, you better go and do whatever you like. Èmi ń try láti sọ fún òkú ò ṣe dáadáa. Ó dẹ̀ refuse láti ṣe dáadáa. So ìwọ ló mọ̀ o. Daddy, ẹ má bínú. Mistake ni. Màá sanjọ́ fún yín, Daddy. Wàá sanjọ́ fún ta ni? Dẹ̀ máa gbọ́, wàá sanjọ́ fẹ́ mi. Jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Gratuity mi àti pension mi is enough for me to live my life. You better kó tètè lọ ronú kó mọ tó máa ṣe lọ́rọ̀ ara ẹ̀. Èmi kọ́ ló máa sanjọ́ fún. Oya, get out of my car. As from today, let me tell you this. Owó tó yẹ kí n fi máa tọ́jú ẹ, òun ni màá fi tọ́jú ọmọ tó fún lóyún. Antenatal ni o, and everything tọmọ yẹn bá fẹ́ rà, owó tó yẹ kó o fi lọ sí school, òun ni màá fi ṣe gbogbo everything. Hello? Get out. I said you should get out. Mo ní kó o jáde nínú ọkọ̀ mi. Ẹgbẹ́dá ni mo ń lọ sà. Ẹgbẹ́dá wọlé. Dádì Túndé, kí ló dé látàná ni mo ti ń pago yín switch off ló ń sọ fún mi. Àbájọ tí mo fi ń pe tọmọ yín náà tí ò lọ ṣé ó wà lọ́dọ̀ yín ẹ jẹ́ ń bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Látàná kẹ kò máa ìdélé mi ò máa rí. Kò burú màá tún ì máa gbìyànjú láti pè ànírà burú ó dàrọ̀. Good morning, ladies and gentlemen. Morning, sir.
wọ́n ní tójú bá ń ṣe pin èèyàn máa ń yọ ọ̀hán ni o tá a bá yọ ọ̀hán ìwà àgbàjẹ́ gbà ni. mo notice pé ìgbà tán ti post mi wá síbí most of you ti mú mi lọ́tà and I don't care I am here to do my job. ìwà àbàjẹ́ tó wà láàrin gbogbo yín kan tán gbé mi wá síbí kí n wá dẹ́kun ẹ̀ nìyẹn. mo wá fẹ́ sọ fún yín lẹ́ni wípé I am here to do my job. mo ti gbọ́ pé gbogbo ìwà àbàjẹ́ tó wà lọ́wọ́ yín ó ti pọ̀ sí i. àwa gẹ́gẹ́ bí ọlọ́pàá nǹkan tá a wà fún ni ká dáàbò bo orílẹ̀-èdè ká dẹ̀ dẹ́kun ìwà àbàjẹ́ ṣùgbọ́n ọwọ́ ẹ̀yin ọlọ́pàá ló pọ̀ sí i. ẹ jẹ́ kí n wá sọ fún yín o epo ó ti dàpọ̀ má lè ká máa wà ọlọ́pàá tá a bá dẹ̀ yọ epo yẹn kúrò wọ́n á máa bà wá jẹ́ síwájú ni. ẹ jẹ́ kí n wá sọ fún yín wípé wíwá tèmi wá síbí wọ́n ní kí n wá dẹ́kun ẹ̀ ni. anybody tí ìwà àbàjẹ́ yìí tá a bá ka mọ́ lọ́wọ́ nínú yín the person will not go unpunished. kẹ́ jẹ́ kí yẹn kó kọ́kọ́ sink sí skull yín dáadáa. where is Sergeant Agbomabiwon? ìwé tún bí ẹ mà. that's it. àwọn kẹta ń sọ nìyẹn o. ẹ jẹ́ n wá sọ fún yín èmi ò wá ní fi ẹ̀jẹ̀ sínú kí n tutọ́ funfun síta. anybody I repeat tí ìwà àbàjẹ́ tá a bá ka mọ́ lọ́wọ́ the person will not go unpunished. iṣẹ́ tán ní kí a wá ṣe níbí ní ká dẹ́kun ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè yìí. is that taken? Yes, ma. Good day. Nǹkan tí ọ̀gá ń gbìyànjú àti sọ ni wípé ìwà tí àwọn aráàlú ń fẹ́ lọ́wọ́ wa òun kọ́ là ń wò. Àwọn aráàlú tó yẹ kí wọ́n rí àwa ọlọ́pàá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wọn wọ́n ti rí wa gẹ́gẹ́ bí ọ̀tá. Bẹ́ẹ̀ dẹ̀ ni iṣẹ́ ọlọ́pàá ò bàjẹ́ o. Ìwà tí oníkálukú ń hù láti ibi tí a ti bí òun lóníkálukú wa ń gbé lọ sí ẹnu iṣẹ́ òòjọ́ wa kí a má ti torí wípé ìṣẹ́ ó ń dà wá láàmú torí pé tí ìṣẹ́ ò bá jẹ́ ká sòdodo àìsòdodo ò ní jẹ́ ká bọ́ lọ́wọ́ ọ̀ṣẹ́. Nípa báyìí ẹ jẹ́ ká pe àrònú wa àti ọ̀dọ̀fin kí a hùwà bó ti tọ́ àti bó ti yẹ ní ìbámu pẹ̀lú òfin. Ọ̀rọ̀ yẹn ò ju bẹ́ẹ̀ lọ o. Ta ló ní ìbéèrè? You can dismiss. má bínú pé mo pẹ́ mo jọ àwọn kankan bẹ́ẹ̀. Sergeant Agbomabiwon. Yes ma'am. èmi ni mo ránṣẹ́ pè ẹ́. Okay. mo gbọ́ gbogbo iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe gan-an tẹ́ ẹ ṣe support SP Adelakun. ṣé wàá rí gbà táwa ti dé báyìí I need the support ẹ̀ gan-an a fẹ́ kó cooperate pẹ̀lú wa dáadáa bẹ́ẹ̀ ṣe cooperate pẹ̀lú Adelakun nǹkan tí mo ṣe pè ẹ́ nìyẹn o. Madam lábẹ́ ẹ̀yin ọ̀gá mi kí lèmi lè dá ṣe. Sergeant Agbomabiwon. Yes sir. Sergeant ipò tẹ́ ń wò yẹn Ọlọ́run ló máa ń pín ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ìrírí ó ṣàgbà ọgbọ́n. Ọ̀gá kò sí wàhálà ṣe rí ipa okùn báyìí òun lábẹ́rẹ́ ń tọ̀ nǹkan tẹ́ bá fẹ́ kẹ́mi ṣe ó ní kẹ́ jẹ́ kí n mọ̀ mi ò lè yájú tàbí kí n rúdù sí yín. Sergeant. Yes ma. nǹkan tá a fẹ́ kó ṣe ni pé gbogbo ibi tẹ́ máa ń lọ nígboro tẹ́ ti máa mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńlù. A fẹ́ kó máa ṣe iṣẹ́ yẹn kó wá máa update wa. ṣé wọn pààyàn lẹ̀ ń jáde ọ́fíìsì làwa máa ń wà. ibi tá a ti ní ìdẹ nìyẹn o. kò sí wàhálà madam. Sergeant ntọ́gà ń gbìyànjú àti sọ ni wípé ẹ mọ̀ yìí pé ojú àlejò bí ojú afọ́jú ni wọ́n dẹ̀ ẹ̀sẹ̀ gbá wa wá bí ni ẹ̀yin lè máa tọ́ka ibi tó yẹ ká rìn sí àti ibi tí ò yẹ ká rìn sí. kò sí wàhálà ṣẹ́rí ọ̀gá ẹ̀fíjà fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run ṣẹ́rí nkí n tẹ́ bá fẹ́ ibi tẹ́ ìran mi dé má jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Thank you very much. nígbà bẹ́ẹ̀ ni o. kò sí wàhálà mà ẹ ṣe gan ma ẹ tọkùn balẹ̀ mọ́. yes mélòó ẹ má ti jẹ́wọ́ ẹ̀ kan sanwó mi o. ẹ má ti jẹ́wọ́ ẹ o. orí yìí lè ṣíwọ́ wá. ẹ má ti jẹ́wọ́ ẹ̀ sanwó mi o. o tó bẹ́ẹ̀. WCC yanni ẹ bá ilẹ̀. Everybody hands up.
Ó ti máa tó bí 1 week tí bọ̀dá mi ti kúrò nílé báyìí. Táàrí wọn, dádì kí lẹ̀ ń ṣe sí i? Wàhálà tí wà tí yẹ́ ẹ̀ ti ń fún mi ti pọ̀ jù náà lé lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀. Ṣé mi wá try ni? I have tried all what I could. Daddy, try. Àwọn Yorùbá ló sọ pé ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni nù lọ. Ẹ bá wa wá wọn o. Tó fún mi, I want to tell you the fact. Èmi ò ṣeré lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀. Mo ti ń try gbogbo agbára mi. Okay, look at it. The radio, television station, gbogbo àwọn newspaper láti dé. Mo ti tún dá àwọn boys mi síta wípé kán wá ọmọ ẹ̀. Nǹkan kan tí mo fẹ́ jẹ́ kó realize ni wípé ọmọ ló máa ń sọ ló ń ta. À ń wá à ń rí. Báwo la ṣe wá jọmọ tèmi? Ní mi ní tẹpẹlẹ mọ́ láti wá. I've tried all what I could. Ohun tí mo kàn believe ni wípé ọmọ yìí ò sọnù. Mo lè believe wípé lágbára Ọlọ́run fúnra ẹ̀ ló máa fẹsẹ̀ ara ẹ̀ wá sílé. Daddy, Ọlọ́run á jẹ́ ká rí wọn. But nǹkan tí mi feel ni pé gbogbo best thing tó sọ pé try is not enough. Iṣẹ́ gbogbo wa jọ ni. Bóyá torí pé mi jẹ́ police officer lẹ fi ń da blame mi yẹn on me. Gbogbo ohun tí gbogbo wa bá lè ṣe láti make sure wípé àwọn ọmọ ilé gbọ́dọ̀ ṣe. But I will try all what I could, like I'm promising you. Daddy, please try. I will do that. I will do that. Lágbára Ọlọ́run á fún wa rí. Èmi máa bó sá lọ ni. But actually, ẹsẹ̀ ara ẹ̀ ló fi máa rìn. Babátúndé, ṣé ẹ rí i pé a ti ń pe ọ̀rọ̀ ìlówó òun lárónú báyìí? Láti bí ọ̀sẹ̀ méjì. Kọ́mọ jáde nínú ilé ká má mọ ibi tó wà. Ẹ dẹ̀ jókòó báyìí, ọlọ́pàá lẹ̀ dẹ̀ pera yín. Ẹ wo ẹbẹ́ mi wọ́mọ tèmi o, ẹ bá mi wọ́mọ mi o. Wọ́n kí ló dé ìwọ obìnrin yìí? Ṣé o tún fẹ́ kúrò nígbà mi? Àbọ̀ ọmọ gbogbo ìgbìyànjú wa. Ṣé lórí rédíò, tẹlifíṣọ̀n àbí newspaper la fẹ́ sọ ni? Àbí àwọn ọmọ mi, àwọn boys mi tí mo dà síta wípé kán bẹ̀rẹ̀ sí wá fún mi? Wá ọ̀rọ̀ ẹjọ́ mi lójú o, bóyá èmi gan kọ́ ni mo wù ní ọba. Irú ọ̀rọ̀ rádaràda wo lẹ sọ lẹ́nu yẹn? Bóyá ẹ̀yin kọ́ lẹ bí ọmọ. Ṣé ní ìsinlẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ bí ọmọ? Ẹ wo ẹ má fi nǹkan kan bò mí lójú o. Láago mélòó? Nígbà tọ́mọ sá lọ nísìn, tọ́mọ rìn lọ táàrí lẹ ṣẹ̀ṣẹ̀ wá ń rí pé ẹ̀yin kọ́ lẹ ní ọmọ. Ẹ wo jágbàjàgbà ọ̀rọ̀ lẹ sọ lẹ́nu, ẹ má sọ yẹn fẹ́ mi rárá. Ẹ má fi nǹkan tí ò ṣe kíní bò mí lójú. Ẹ bẹ́ mi wá ọmọ mi jáde ni mo mọ̀ yín dáadáa. Ẹ bá mi wá ọmọ mi bí mo ṣe ń pariwo yẹn o. Èmi mọ̀ wípé ọmọ yẹn sá lọ. Ṣùgbọ́n ojú kọjọ tí ọmọ yẹn bá kó ẹsẹ̀ ẹsẹ̀ tó bá wọ ọmọ ilé ìwé. Agbádùn yín. Bẹ́ẹ̀ni. Tí Ọlọ́run bá tún bá mi darí ọmọ wá sínú ilé, ẹ̀yin sọ wípé agbádùn yín ẹ̀ ń lérí àbí? Ó dà, ṣé bí ìbọn wà lọ́wọ́ yín? Ìbọn ni kẹ́yìn tó bá ti dé. Ẹ pàdánù, ṣé ti gbọ́? Ẹ fọwọ́ ara yín pa. Tọ́lọ́run bá mi darí ẹ̀ wá nínú ilé tán, kẹ́ tún wá ń gbé gan kẹ́yìn níbọn. Kẹ́ni kò sí irú yín. Mo dá mọ síta. Newspaper. Kíní kan. Gbogbo yẹn ń ṣe tèmi o. Kò ń ṣe tèmi. Ẹ bọ́ síta kẹ́ ẹ wọ́ ọmọ mi jáde. Ẹ wọ́ ọmọ mi jáde fún mi. Ẹ wọ́ jáde. Ẹ wọ́ ọmọ mi fún mi bí mo ṣe sọ yẹn. Ẹ wọ́ ọmọ mi jáde o. Òótọ́ mo sọ fún yín yẹn. Ẹ dúró náà kí ló ń ṣe wọ́n máa ọ̀rọ̀ obìnrin máa ń jọ mí lójú. Daddy, mo ti bá yín drop báàgì yín sínú mọ́tò. Okay, no problem. Okay, owó tẹ ní pé máa fún mi ní kí wọ́n gbà. Ọ̀rẹ́ máa ń fọ́ ní at times. Ṣé inú bedroom tí mo wà ní màá ti fẹ́ lówó? Lọ dúró dè mí tí n bá ṣe tán tí mo jáde síta máa kí o. Then I'll give you what you want. Okay. Daddy ṣe ní kí máa lọ ni àbí báwo? Ṣé o ṣì wà ń bẹ̀ ni? Mo ń dúró dè yín, Ọlọ́run mo ní ìdúró yẹn. Mo wẹ̀ lọ́wọ́ tí àní tí bá ṣe tán I'll call you. Wọ́n á mi jọ mọ́. Ẹ má sá lọ o. Ṣé mo sá lọ bẹ́ẹ̀ lánàá? Ẹ má sá lọ, ẹ má sá lọ, ẹ má sá lọ. You are not silly. Mo ti sá lọ bẹ́ẹ̀ fún ẹ rí. Mo lè gbàdé ti sá lọ. Wọ́n á ní lọ dúró dè mí, mò ń bọ̀. Máa fún ẹ tó yín mọ́. Máa fún ẹ tó mọ́. Okay. That's it. Mama dúró dè yín o.
ìyá tó fún mi mo ti ṣetán. Darling, inú múdù náà ló ṣe wà látànà tá a ti sọ̀rọ̀. Ṣé bí mo ti ṣèlérí fún ọ wípé I will try all my best possible láti wọ́ ọmọ yìí. Mo dẹ̀ ti ṣàlàyé fún ẹ. You have to change this mood. In fact, látànà yẹn ni mo ti radio phone all the stations, even Elewe station mo ti pè wọ́n bẹ̀. Bí mo dẹ̀ ṣe ń lọ yìí, iṣẹ́ mo fẹ́ lọ ṣe. Mo ní láti ronú mọ́, mo fọlọ́run bẹ̀. You know what happened? Má dá wàhálà sí rẹ lọ́rùn. Nígbà tó bá tún fi ronú ṣe rẹ léṣe. At the end of the day, tọ́mọ yẹn bá wá padà dé, a tún bẹ̀rẹ̀ sí náwó lórí yẹn. Mo fọlọ́run bẹ̀. I'll be back very soon. Mo dẹ̀ believe pé nígbà tí màá fi máa padà wọlé, ọmọ yẹn á ti rí. Please, take good care of yourself. Pariwo kí ló dé? Kí ló ṣe? Kí ló ṣe bá mi sọ̀rọ̀? Tó fún mi. Ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Tó fún ta ni mo fẹ́ pè bá ìgbà mi? Tó fún mi. Tó fún mi. Jọ̀ọ́ ìwojú mi ṣàánú mi. Ṣàánú mi, ṣàánú mi. Ṣàánú mi tó fún mi. Tó fún mi o. Tó fún mi dá mi lóhùn. Dá mi lóhùn, dá mi lóhùn. Kí ló ṣe ń ṣe ẹ́? Kí ló ṣe ń ṣe ẹ́? Ṣàánú mi, ṣàánú mi. Ẹ ra sàn. Ẹ ṣeun. Ẹ kú iṣẹ́ Olúwa sà. Olúwa kú iṣẹ́. Olúwa túbọ̀ máa ṣàgbára dọ̀tun. Ẹ ṣeun. Dádì, ìròyìn yín ni mo gbọ́ tó jẹ́ kí n tọ̀ yín wá o. Ṣé o sí? Ó wà sà. Ṣé rí bí ẹ ṣe ń wò mí? Ọmọ méjì lọ́lọ́run fi ta mí lọ́rẹ. Ọkùnrin kan, obìnrin kan. Ṣàdédé ni eléyìí ọkùnrin yẹn lókùnrin jáde nílé. Àárí, padà wọlé. Bó kú ni, bó wà láàyè ni, a mọ̀. Eléyìí èkejì tó jóbìnrin tí mo tún wò lójú, ó kàn dédé pariwo wá látojú oorun ni. Àtìgbà náà ló ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn láti ń gbé káàkiri. Ó ké ló látojú oorun wá. Bẹ́ẹ̀ ni, gbogbo ìyànjú tá a gbà pátápátá pé kálẹ̀ ara ẹ̀ lè yá, pàbó ló ń já sí. Mo dẹ̀ ti ń gbọ́rọ̀ yín dáadáa, mo ṣe ní kí n gbọ́rọ̀ mi tọ́lọ́run wá ò kẹ́ ṣàánú mi. Ìyá wa, èmi kọ́ lẹ wá bá, Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè lẹ wá bá. Mo sì mọ̀ pé yóò ṣe ìyanu ayé yín. Àmín o. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run ayérayé, bàbá wa àti Ọlọ́run wa. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin ni ọpẹ́ àti ìyìn tọ́ sí. Olúwa ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Lórí ìrìn àjò arábìnrin yìí, ẹ̀yin ló yé o. Olúwa ẹ tàn ìmọ́lẹ̀ sí. Àmín. Ọlọ́run ẹ gba ẹ̀yìn wa. Àmín. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ méjèèjì ní orúkọ Jésù, Olúwa ẹ tàn mọ́lẹ̀ sí. Àmín. Olúwa ẹ tàn mọ́lẹ̀ sí. Àmín. Káàbọ̀, ẹ̀mí ti wọlé wá. Mo dúpẹ́. Máa wí, Olúwa mi, ìránṣẹ́ rẹ̀ ń bọ̀. A ó lẹ́nu ọpẹ́ o. Àmín. A ó yìn yín lógo. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ké hallelujah. Hallelujah. Ẹ ké hallelujah. Hallelujah. Ẹ yìn Olúwa lógo. Ògo fúnilé ayọ̀. Ìyá wa, níwájú ọba ẹ̀rí ọ̀run tá ò gbọdọ̀ pé orúkọ ẹ̀ jẹ́rìí rọ. Lórí àwọn ọmọ tí ẹ ń sọ̀rọ̀ nípa ẹ lẹ́nu ọpẹ́. Ẹ fọkàn balẹ̀. Ń bo lọmọ náà wà. Ó wà lọ hospital ń bẹ̀ kò kàn sí improvement náà ni. Ṣé tá a bá ní kí ẹ gbé ọmọ ìtọ́ Ọlọ́run wá ṣe ẹ gbé wa? Tẹ́ bá ti ní kí n máa gbé bọ̀ màá máa gbé bọ̀. Ó ti yé mi kábíyèsí. Olúwa o. Bàbá ọmọ yìí ńkọ́? Àwọn náà wà. Tá a bá ní kí wọ́n wá sílé Ọlọ́run ṣé wọ́n lè wá? Wọ́n á wà. Wọ́n á wà. Tẹ́ bá ti ń gbé ọmọ yìí ń bọ̀, òun àti bàbá rẹ̀ ní kí ẹjọ́ máa bọ̀. Ọlọ́run ó dábìrì ayọ̀. Lágbára Olódùmarè lórí àwọn ọmọ wọ̀nyí ẹ lẹ́nu ọpẹ́. Ẹ yìn Olúwa lógo. Jésù Olúwa wa. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ẹ máa retí wa láìpẹ́. Ọ̀dà ẹ má pẹ́ o. Guys, Sherry, our pressure tango for me. I want us to be as professional as possible. Me fear any form of argument.
tí o bá sí èdè àìyedè o nìkan ni operation yìí fi máa lọ successfully. Note, and I'm saying it, no form of argument. Hey guys, you go wá sí mi lọ́kàn. Ṣé o fi pé iṣẹ́ tí expert la kó fún wa yìí ó kàn fẹ́ tí wàá sí já ikùn ni? Kí ló rí? Pẹ̀lú ìwádìí tí mo ṣe, bọ̀bọ́ ìpè àdúgbò máa wèrè yẹn là ń lọ. Mo dẹ̀ tún gbọ́ wípé ìgbà ó ti dé àdúgbò yẹn ó ti form formidable team. Ṣé ibi tá a gbólúwà àdúgbò yẹn wà léwu fún wa díẹ̀? Guy, you always form my hand. What if man are pessimistic all the time? Guys, we can understand me. Understand what? Kí ló ń ṣẹlẹ̀ gan now? Kí ló ń ṣẹlẹ̀? Wetin dey happen now? Oh, mommy. Èèyàn tí ò bá mọ̀ ọba ló fọba ṣeré. Nobody mess with me and go scot-free. Èmi ti kọjá èèyàn tí èèyàn bọ́ lè máa dẹ́rù bà. Tábà tí wàá fẹ́ rí èèyàn tó fẹ́ dẹ́rù bà mí, ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó léegun mẹ́sàn-án. Tí wọ́n ti sè é, tó ti jìnnà. Ó kì í ṣe obìnrin. Obìnrin lásán, obìnrin àtẹ̀yìntàn. In case you don't know, awo egungun lobìnrin lè ṣe, awo gẹ̀lẹ̀dẹ̀ lobìnrin lè mọ̀. Tí obìnrin bá fi ojú di ọ̀rọ̀ àgbè kò tó á ní gbé lásán, àgbè lọ síbi táwọn ọmọ ẹbí ọtí lè rí, àgbè rẹ̀ ní àjọ àrèmábọ̀. Operation yìí dandan ní lílọ ẹ̀ ó di lílọ. Àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹn. Ìkọ̀kọ̀ ìkọ̀bàlà. Ìkọ̀kọ̀ ìkejò. Gbogbo ibi tá a bá tẹ̀ ilẹ̀ rẹ̀ ni. Nítorí ọ̀rọ̀ tó kẹta balẹ̀ sọ onílẹ̀ gbọ́. Ẹ̀mí Drop your weapon! If you move an inch, I gun you down. Drop it! Níwájú Ọlọ́run alààyè tí mi ò gbọdọ̀ pè jẹ́rìí lọ tí màá lọ jábọ̀ fún níkẹyìn ọjọ́ ayé mi alàgbà kòkòrò tó ń jẹ̀fọ́ yín ìdí ẹ̀fọ́ yín ló wà. Alàgbà bíi ti báwo. Gbogbo wàhálà tó dé bá ìdílé yín yìí ẹ̀yin gangan lẹ fà á. Èmi. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin lẹ jèso téyín fi ń kan àwọn ọmọ yín. Ìyàwó yín ò tètè fúra ni o ìbá ti jáde sọ̀rọ̀ ara rẹ̀. Tẹ́ ẹ̀ bá wá jẹ́wọ́ gbogbo àìṣedédé yín pátápátá orí ẹ̀ lọ́mọ yẹn máa kú sí o. Ẹ má wò mí ẹ sọ̀rọ̀ ẹ jẹ́wọ́ gbogbo tẹ́ bá ṣe o torí ẹ̀gbọ́n tí wọ́n sọ o ẹ ṣàánú èmi o ẹ má jẹ́ n tún fojú sunkún eléyìí o ẹ jọ̀ọ́ o. Ẹ wo alàgbà ẹ dákun ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta mo ti fi ọwọ́ ọ̀la gbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú mo sì ti tẹ̀lé báṣubàṣu ẹ dákun ẹ bá ń bẹ Ọlọ́run pé kó dáríjì mi ẹ jọ̀ọ́. Alàgbà fóònù yín ń ríngì. Hello. Táwọn wọ̀nyí níbí o.
ok ẹ pè mí padà. kí ló dé ṣé ẹ mọra yín ni. dáadáa ṣe ẹ fẹ́ sọ pé mọ̀ mí ṣé mi ọmọ yín ṣé lóòótọ́ ni òwe àwọn àgbàlagbà tí wọ́n ní àtẹni tó kú àtẹni tó sọnù ìjọ kan wọ́n pàdé kí ló ṣẹlẹ̀ àsójú òtúnra rí òwe àkàlà ẹ̀yin tí mo pè léèyàn kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ṣe wò wọ́n yìí ẹni bí ni wọ́n ẹni bí ẹni tí èèyàn tẹ́ni tí yóò gbọ́dọ̀ súnmọ́ ni wọ́n lẹ́yìn tí mo rí bí agbófinró ọ̀rẹ́ aráàlú tí ń dáàbò bò lú tí mo fi gbowó fún yín kádẹ́mi mọ̀ pé ìkà èèyàn ni yín aláìláàánú ẹ sì wò mìíràn títí tí ọ̀rọ̀ tẹ́ mọ̀ díẹ̀ tẹ́ ẹ rò tọ̀rọ̀ bẹ̀ tẹ́ ẹ sọ tó títí tọ̀rọ̀ fi já sẹ́wọ̀n. ṣé pé àwọn ló ṣokùnfà bẹ́ẹ̀ ṣe lọ sẹ́wọ̀n. àwọn ni ìkà ni wọ́n àwọn ni. ẹ wò ó jọ dákun mo fọlọ́run bẹ̀ ọ́ mo ti realize mistake mi. ṣé bí wọ́n tiẹ̀ ní kàkà kó mú lóde jì sí kòtò ṣé bí wọ́n ní mọ̀nàmọ́lẹ́ ó ti ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ni nígbà tí mọ̀nàmọ́lẹ́ wá kọ̀ tí ó ti ṣiṣẹ́ ìmọ́lẹ̀ yìí kọ́ kí láǹfààní oore gangan ọ̀hún tí mo wá ní mo ṣe. ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ jọ̀ọ́ ẹ dáríjì ẹ torí Ọlọ́run ẹ ro tọlọ́run mẹ́mi lára ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni o ẹ jọ̀ọ́. alàgbàfẹ́mi wo ẹ má sọ bẹ́ẹ̀ wọ́n ní sẹ́rí ohun tẹ́ gbé dání ó ju gbogbo yẹn lọ wọ́n ní èrè kíni fún ènìyàn láti jèrè gbogbo ayé yìí kó sì sọ ẹ̀mí rẹ̀ kí ló fẹ́ fi ṣe pàtípàrọ̀ ẹ̀ alàgbàfẹ́mi ẹ wò ó bí yẹn bá sọ pé òun fẹ́ fi odó dé òdodo mọ́lẹ̀ òdo ló máa mú bọ̀ níbẹ̀ ẹ̀yin ẹgbà ẹ máa lọ ẹ jọ̀ọ́ ẹ máa lọ a máa yanjú ẹ̀ má ṣe ọ alàgbà ẹ wò ó àwọn nǹkan kan ti rélura wọn tó pọ̀ wọ́n ní tígi bá rélugi tòkì ẹ̀ lákọ̀ọ́kọ́ yanjú ẹ wò ó òrùka tó wà lọ́wọ́ yín yìí báwo ló ṣe jẹ́. òrùka. ẹ kú dúró ẹ kú àtàárọ̀ ẹ rí i pé gbogbo àwọn kan òkú láti ṣe lóyún ọ̀sán ṣùgbọ́n tó bá gba alẹ́ là fi ṣe wọn ò pẹ́ ń gbọ́ ṣé wàá ń bi tọ́rọ̀ dé yìí àṣekágbá rẹ̀ la wá ṣe yìí àwọn nǹkan tí ń bá sì fún yín níbí lónìí gangan lẹ̀mí yín léyìí tó jẹ́ pé ẹ̀gbọ́n ọ̀fọ́ yẹpẹrẹ mú ṣé ń gbọ́ ẹ tẹ́tí inú yín o. ẹ náwó àlàáfíà yín wájú ẹ tẹ́ báyìí kí n tó fún yín ní tí n ó fún yín yìí ṣé gbogbo yín rínú ara yín ẹ sì ní dalẹ̀ torí pé ń gbé ẹ bá dalẹ̀ kì í ṣèmi lẹ́sẹ̀ o ara yín lẹ hàn lé mọ̀ jẹ́ ẹ gbọ́. kí n mo fún yín o òòka ẹ wá kíyèsí kọ́ mọ́ bá a padà dòòka àbámọ̀mọ́ yín lọ ǹjẹ́ ń gbọ́ ẹ dì mọ́ ọ báyìí ṣé rí ń dáhùn wò lọ́wọ́ yín yìí ní kété tó ti kàn yín lọ́wọ́ ní ti ń bẹ́lẹ́dà yín ṣiṣẹ́ pọ̀ bí aago ni kò wá gbọ́dọ̀ yà yín ẹ̀yin náà gbọ́dọ̀ yà á àìfi dọ́rẹ̀ẹ́ o pé ọ̀rẹ́ mi lẹ́nìkan jẹ́ ń yá kódà bí ó ṣe wà lọ yín ìwọ ògbó ọgbà tọwọ́ rẹ̀ òun náà sì gbọ́ ọgbà tọwọ́ rẹ̀ orí kan ẹnìkan ni ẹ fi kàn yà báyìí tọ́ akọ́dá ayé ìbá ṣẹ̀dá ayé ìbá tí ọjọ́ ìbá ti la oòrùn ojú omi tẹ́rẹ̀ kò ṣeé kọ́lé sí ìsàlẹ̀ odò tẹ́rẹ̀ kò ṣeé máàrò sí arìnà káwọn débi ilẹ̀ pẹ̀kún sí adíá fún ìgbẹ́ lẹ́yẹ́njọ́ wọn pàwọn olè gòkè odò wọn lẹ́dí iye àbá ló ń bọ́ ǹjẹ́ alágẹmọ gbọ́ alágẹmọ paradà ó dewé ẹ̀tún gbọ́ ẹ̀tún paradà ó diná àbá mi ò ní ọ́ dàṣẹ àbámọ́dé ò ní dá tiẹ̀ ọmọ́ṣẹ àrà tó bá wọ aláǹtakùn ní fòwú ti tiẹ̀ dá ẹ ti dá lágbára o gbogbo ẹlẹ́yìn náà wò lè gòkè odò wọ́n ní rúbọ wọ́n rúbọ ẹlẹ́yìn wá dìdágìrì ti dá níjì lọ́gànjọ́ òru ẹ ti dìdágìrì gbogbo yín yìí ṣé eré mi tí mo ṣe kinní gan fún wọn ò gbọ́ fún nǹkan kan pérí yín bó ní fákan bá pérí yín bí aṣọ pupa ni ó fi sùn bó ní ṣẹ́gun kan bá pérí yín láìda aṣọ pupa ni ó fi sùn yóò kásẹ̀ kan rọ̀ yóò korí ibi epo gbóná níwà yìí ṣé wàá rò ká ti ń bẹ lọ́wọ́ yín o èèwọ̀ bẹ̀rẹ̀ o tẹ́ ẹ bá ti ń lò ó ẹ̀gbọ́n ọmọ fílẹ̀ débi pé bóyá ẹnìkan mọ fojú kan dé pé bóyá a fi ọwọ́ torí ń jọ́ tírú ẹ̀ bá ṣẹlẹ̀
èkúrò tẹ̀yìn ní fàǹfà ẹ ti fi gínagínú dandan ní kẹ́ ẹ gbó igi ẹ ti fọ̀pẹ̀ nọ̀pẹ̀ dandan ní kẹ́ ẹ gbóhùn ọ̀pẹ̀ ìgbín òfìlé rẹ̀ lẹ̀ yóò relé ahun o bẹ́ẹ̀ làwọn náà òfìlé rẹ̀ lẹ̀ yóò relé ègbín ilé wa gbéra yóò wolugi igi náà gbéra yóò wolulé ajẹ́paláre gbàgbà náà tígi bá sì dá lóko tó bá para lé tájà bá jè nílé tó bá lọ pèrò ọ̀nà ẹ mọ̀ pé ó ti ní nǹkan mìíràn kò jù bá ń lọ ó yẹ gbà báyìí. ẹ̀yin ayé mo dúpẹ́ o. bàbá tó fún mi wọ́n múlẹ̀ àṣẹ náà ni mò ń bá gbé. madam ẹ má ti sọ̀rọ̀ bọ̀ òrùka yìí jẹ́ ẹ mọ nǹkan tán fi pẹ̀lú ẹ. akọ́dà ayé ìbá ṣẹ̀dá ayé ìbá o ẹyẹ kékeré kẹnu bèsè ẹyẹ rorò kẹnu bèsè ìbẹyẹ gbàgbọ́ tí kẹnu bèsè lọ́gànjọ́ òru onílé kan ọ̀nà ọ̀yọ́ olójúlé kan ọ̀nà kírun olórùlé kan jàǹràn tí ń bẹ lójúde ọ̀tà alé téńté lórí igi ọdún àpòkìá. hello àti ráyè ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà kankan ẹ̀jẹ̀ rẹ̀ láálò táì rẹ̀ ẹ̀ka ojú rẹ̀ méjèèjì gan yóò wúlò ní ẹ fọkàn yín balẹ̀ bí bá ti ń lọ wọ́n mọ̀ jí ẹ gbọ́ ọ̀dà. mo dáràn ṣé wọ́n ló ń ṣe mí ọmọkùnrin ìwọ ló bá tèmi jẹ́ ọlọ́run o. ọmọ yín tó sọnù ń jóni tẹ́lẹ̀ rí mọ́ ẹ̀jẹ̀ ẹ̀ náà fi pilẹ̀ òrùka yìí náà ni ọmọbìnrin yìí ló fi àìmọ̀ kan ló ti bọ̀ ọwọ́ lẹ̀jẹ̀ fi ń gbẹ. wo torí ọlọ́run ẹ̀bẹ̀ mi bẹ̀ alàgbà ẹ bá mi bẹ̀ kó bá mi ṣe tutù bóyá tutù ló máa ṣe mí ìmọ̀ tó máa ṣe kó bẹ́ẹ̀ mi tú eléyìí lẹ́ o má jẹ́ tún fojú sunkún eléyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ìyá wa ara ọmọ ló ta yín lágbára Olódùmarè ẹ ní fojú sunkún eléyìí ọ̀nà àbáyọ kan ṣoṣo ni pé arákùnrin yìí fúnra wọn lọ ra ìmọ́lẹ̀ méje wá a ó fi ṣiṣẹ́ ìràpadà fún ìdílé yìí bí bẹ́ẹ̀ kọ́ wàhálà ni o torí pé Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. ẹ lọ ra ìmọ́lẹ̀ jàre ẹ lọ. ọ̀gá morning sir ọ̀gá ṣé kò sí báwo ló ẹ ṣe mọ̀ pé bíi ni mo wà. ọ̀gá a ti délé yín wọ́n dẹ̀ ní church lẹ́wà ìdí nìyẹn tàbí wá bá yín ní church. hope there is no problem. ọ̀gá you are under arrest sir. Arrest? Yes sir. Myself? Yes sir. Àlàyé ẹ wo bí ṣé ìrọwọ́ tèmi ni ọkà ti fò. My friend, shut up! Who is this? ọ̀gá àgbà tẹ́ bá dé station ayé yín better. Do you know what you are doing at all? ọ̀gá please sir iṣẹ́ yẹn yé yín gan sir you are under arrest please do your job. No. Agbaje. Yes sir. Do you realize that I'm your superior officer? Iṣẹ́ yìí owó yín náà lágbàsá ó yé yín ju èmi gan lọ ẹ lè resist the arrest. No, you will be joking. I think that. I'm not joking sir. Okay. Please. No. Move sir. Okay, má sọ wọn move. Okay. Move sir. Ẹ wá ẹ pay àwa. You can go. Move sir. I'll follow you. Go, I will follow you. Move. Move now. Agbaje, move. Do you know what you are doing at all? You? Ọ̀rẹ́ mi
ṣe wo tiwẹ̀ dá láyé kó tó ṣoore fún.